lọ́jọ́ kẹwàá oṣù keje ọdún 2003 ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí o lọ́jọ́ kẹwàá oṣù keje ọdún 2003 ìyẹn the 10th of July 2003 ìní kàyéfì ńlá ló máa ṣẹlẹ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà nígbà tí wọ́n jí odidi gómìnà ìpínlẹ̀ Anambra gómìnà Chris Ngige gbé nínú ọ́fíìsì ẹ̀ tó wà nílùú Awka tó jẹ́ olú-ìlú ìpínlẹ̀ Anambra. lọ́jọ́ tá à ń wí yìí níbo lẹ́yìn wà níbo lẹ́yìn gbé ọmọ ọdún mélòó lẹ́yìn abẹ́yìn ò tí ì dáyé ni ọdún tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ kò tí ì pẹ́ rárá bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ń wo tẹlifíṣàn yìí ti gbájú dáadáa tẹ́ ó sì máa rántí ìṣẹ̀lẹ̀ báyìí ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn ọmọ àsìkò yìí pàápàá àwọn tó jọ orí wọn ṣẹ̀ṣẹ̀ pé ọgbọ̀n ọdún kán má mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí tàbí kí wọ́n sì kéré púpọ̀ nígbà tí irú ìṣẹ̀lẹ̀ ńlá yìí tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn àgbà ní bọ́mọdé ò bá tàn yóò bá àrọ́bá sì rèé òun gan ni bàbá tàn ìṣẹ̀lẹ̀ tá à ń fẹ́ gbéyẹ̀wò yìí ọdún ìgà ni yóò pé ọdún mọ́kànlélógún 21 years ọmọ ẹgbẹ́ òṣèlú PDP People's Democratic Party ní gómìnà Chris Ngige ṣùgbọ́n bó ṣe jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Anambra lóṣù kẹrin ọdún 2003 nínú tí ń bí àwọn ẹgbẹ́ òṣèlú APGA ṣe é mọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APGA kò lẹ́sẹ̀ tàbí lẹ́nu ní àwọn ìpínlẹ̀ tàbí agbègbè tó kù lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n àwọn ló lẹ́nu àtẹ̀gbára jù ní ìpínlẹ̀ Anambra ìdí ni pé ibẹ̀ lákọ́nílẹ̀ Ìgbò ní olóògbé Chukwuemeka Ojukwu ti wá àti pé ibẹ̀ ló fìdí APGA múlẹ̀ sí jù èyí ló sì fà á tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APGA ló ń ṣàkóso Anambra láti ọdún 2006 dásìkò yìí ṣá o lójijì nìjà bẹ̀rẹ̀ láàrin gómìnà Ngige àti ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ bàbá àṣàlẹ̀ fún ìyẹn olóyè Chris Ubah tí Chris Ubah sì ń wá gbogbo ọ̀nà tí ó fi rẹ́yìn gómìnà Ngige lówùúrọ̀ ọjọ́ kẹwàá oṣù keje ọdún 2003 níṣẹ̀lẹ̀ tí ó lè parẹ́ nínú òtò orílẹ̀-èdè máa ṣẹlẹ̀ nígbà tí Ngige dé ọ́fíìsì ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ ààbò ẹ̀ ṣùgbọ́n tó déédéé gbọ́ ariwo níwájú ẹnu ọ̀nà ọ́fíìsì ẹ̀ kí Ngige tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ti lé ẹ̀ṣọ́ ààbò tó máa ń wà lẹ́yìn àwọn gómìnà àti ààrẹ níbikíbi tí wọ́n bá wà ìyún hail the camp ADC jáde kúrò lẹ́nu ọ̀nà ọ́fíìsì gómìnà tó máa ń jókòó sí láti ṣọ́ àwọn tó ń wọlé àtàwọn tó ń jáde nínú ọ́fíìsì gómìnà lásìkò yẹn ní Ngige mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ọkàn ẹ̀ balẹ̀ nígbà tí igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ìyún Assistant Inspector General of Police AIG ọ̀gbẹ́ni Ráfìgè wọlé wẹ́rẹ́ sínú ọ́fíìsì ẹ̀ pẹ̀lú ọkùnrin ọlọ́pàá kan lọ́jọ́ tá à ń wí yìí Ráfìgè kò wọ aṣọ ọlọ́pàá aṣọ ara ló wọ̀ ṣùgbọ́n ọlọ́pàá tó tẹ̀lé wọ aṣọ ọlọ́pàá ní tiẹ̀ ṣé gómìnà Ngige kúkú ti mọ Ráf tẹ́lẹ̀ níṣẹ́ ló kì í tó ń bá a ṣàwàdà tó sì ń béèrè ìdí tí kò fi wọ aṣọ ọlọ́pàá nígbà tí ẹnu yóò ya Ngige tí ó sì mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ní àsìkò tó ṣàkíyèsí pé Ráf kò bẹ́ orí fún tàbí kó dìde kó taari àyà síwájú gẹ́gẹ́ báwọn ọlọ́pàá ṣe máa ń ṣàpọ́nlé àwọn tó bá jù wọ́n lọ àsìkò yẹn ni Ngige wòye pé ṣé òun odidi gómìnà ni Ráf yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí Ngige yóò mọ̀ pé òun wọ wàhálà lásìkò tí akọ̀wé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Anambra tó wọlé wẹ́rẹ́ pẹ̀lú lẹ́tà méjì kan lọ́wọ́ ẹ̀ nígbà tí Ngige yóò wo lẹ́tà àkọ́kọ́ ó rí pé lẹ́tà pé òun ti kọ̀wé fipò sílẹ̀ ní resignation letter bẹ́ẹ̀ ni kejì jẹ́ lẹ́tà pé òun gbà pé àwọn asòfin ìpínlẹ̀ Anambra ti fọwọ́ sí pé àwọn gba lẹ́tà ìkọ̀wé fipò sílẹ̀ òun wọlé ṣe mọ̀ pé bí gómìnà ìpínlẹ̀ kan bá fẹ́ kọ̀wé fipò sílẹ̀ lẹ́yìn tó bá fi lẹ́tà náà ránṣẹ́ sáwọn asòfin ìpínlẹ̀ àwọn èèyàn yóò jíròrò lórí tí wọ́n yóò sì kọ lẹ́tà sí gómìnà bẹ́ẹ̀ padà pé àwọn ti gba lẹ́tà ẹ̀ wọlé ṣùgbọ́n kó buwọ́lu lẹ́tà wọn pé òun náà fara mọ́ pé àwọn ti gbà wọlé lẹ́tà méjèèjì ni wọ́n kó wọlé fún Ngige tí wọ́n sì ní kó máa buwọ́lù. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ àyè òdìdí gómìnà máa já ó sì rí i pé wọ́n ti gba gbogbo ẹ̀ṣọ́ ààbò òun kò sí nǹkan tó fẹ́ ṣe bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ti kún iwájú ìta ọ́fíìsì ẹ̀ tí wọ́n ti tilẹ̀kùn mọ́ gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ Ngige yọ fóònù ẹ̀ lápò láti pe àwọn èèyàn pàápàá ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ń ṣàkóso orílẹ̀-èdè nígbà náà ṣùgbọ́n tí Ráfìgè kìlọ̀ fún gbé bá fi pe ẹnikẹ́ni tàbí gbé ìpè kankan ó máa kan èrè nínú yọ lẹ́sẹ̀kẹsẹ̀ ní Ngige ń béèrè lọ́wọ́ Ráf pé ṣé ó rántí pé di gómìnà ìpínlẹ̀ lòun àti pé níbo ló ti rírù ìgboyà tó fi ń dà òun láàmú bẹ́ẹ̀ kí akáni Ráf fún un lésì pé òun mọ̀ ọ́ ṣùgbọ́n àṣẹ òkè láti Àbújá lòun tẹ̀lé àsìkò yẹn gan ni Ngige mọ ibi tí ọ̀rọ̀ ti wà tó sì fura sí Ọbásanjọ́ tí kò sí lórílẹ̀‐èdè lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ nítorí pé òun àti Ọbásanjọ́ ti ń da nǹkan rú àárín wọn ti dàrú pàápàá bó ṣe jẹ́ pé ọ̀rẹ́ ni Ọbásanjọ́ àti Chris Ubah tó ń bá Ngige jà ká má fọ ọ̀rọ̀ gùn wọ́n gbé odidi gómìnà wọ́n jù sínú mọ́tò tí Ráfìgè àtàwọn ọlọ́pàá tó sì ń gbé e lọ gẹ́gẹ́ bí Ngige ṣe padà ṣàlàyé fún rẹ̀ ó lóun fẹ́ mọ ibi tí wọ́n gbé òun lọ ṣùgbọ́n táwọn tó kó òun ní pápámọ́ra náà sọ pé
ibikíbi tó bá wù ú ni kóun máa darí àwọn sí, ṣùgbọ́n àwọn yóò tẹ̀lé e débẹ̀. Ní gbogbo àsìkò tíṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀, wọ́n ti ń ṣe ìkéde lórí àwọn rédíò ìjọba tó wà ní Anambra pé gómìnà ti kọ̀wé fipò sílẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí mì gbogbo Nàìjíríà tìtì tó sì dàríwó ńlá, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹyìn wọ́n padà tú Ngige sílẹ̀ tí wọn kò sì jẹ́ kó fagídí kọ̀wé fipò sílẹ̀. Ṣùgbọ́n ọdún 2006 ni wọ́n padà yọ ọ́ kúrò nípò rẹ̀. Ìtàn ọjọ́ iwájú lélẹ́yìí o. Nínú ẹ̀sùn tí Ngige fi kan Chris Ubah tó jẹ́ bàbá àsálẹ̀ tó fẹ́ yọ ọ́ nípò ni pé ó ń béèrè bílíọ̀nù 3 náírà lọ́wọ́ òun láti má ṣe jẹ́ kí wọ́n yọ òun dànù, ṣùgbọ́n tí Ngige lóun kò lè fún ní owó bẹ́ẹ̀. Èyí tó ló sọ àwọn dọ̀tá. Ngige ní òun mọ̀ pé Chris Ubah kò lágbára láti yọ òun tàbí ṣerú nǹkan tí wọ́n ṣe fún òun, ṣùgbọ́n tó lóun mọ̀ pé ọwọ́ Ọbásanjọ́ tí gbogbo agbára Nàìjíríà wà nígbà náà ó wà níbẹ̀. Ní báyìí Ngige ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP bọ́ sínú ẹgbẹ́ òṣèlú APC, ìyẹn lẹ́yìn ọdún 21 tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ o. Kódà ó ṣẹ̀ṣẹ̀ gbé ipò mínísítà ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ sílẹ̀ lọ́dún tó kọjá ni. Ǹjẹ́ ẹ jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa, nígbà tá a tún mú ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè míì tó ti mì orílẹ̀-èdè Nàìjíríà títí sẹ́yìn wá fún yín. Títí dìgbà náà.